kórè wọn ó ṣàánú wọn ó mọ́lé fún wọn lọ Mẹ́kà tòun ti dáadáa tí pàṣẹ gbìyànjú tó ṣe sí ìyá rẹ̀ láti bí oṣù mélòó kan sẹ́yìn. Ariwo tí ìyá ń pa ni pé kóra bí tó ń fẹ́ sùn fowó kóra lè tó ń fowó. Ewu tí mo fẹ́ ní sí ni ẹ̀ tó bá nífẹ̀ẹ́ mi kóra bí ti fẹ́ sùn fún mi o. Òun ló fa bí tí a lọ sí wọ́n sí ó mọ̀déhùn ìyáṣẹ́ ni. Ibẹ̀ kọ́ là ń lọ. Tó wá fi ìkẹ́ ẹrú tí ọlọ́ńkẹ́ tọ́lọ́ńkẹ́ èèyàn tọ́lọ́ńṣẹ́ àánú tó wá fà ánú tọ́lọ́ńṣẹ́ fún yẹn tó fi tọ́jú àwọn òbí ẹ̀. Tó tọ́jú wọn tí ò jẹ́ kọ́ ráre. Alọ́wọ́ Muhammad ó ní ìyanu tí Ọlọ́run á ṣe fún náà ní bọ́lọ́wọ́ fi sálì jọ́nà yóò wà lùjọ́nà pẹ̀lú wọn ànábì. Nìkan dìde nínú àwọn sàhábà. Agbọ́tọ̀ àwọn tó ń yà sọ́ ní bàbá tó wá sí ìyàwó tó ń gbé bàbá wọn. Ṣùgbọ́n tó wá já sí pé kíkì Ọlọ́run àbá àwọn Ọlọ́run tó gbé báyọ̀ tí ìyá àti bàbá bá ti kú tó òní tọ́jú kankan àbẹ́ tí ó ní ìyá tí ò ní bàbá. Ẹni tí ò ní ìyá tí ò ní bàbá tí ò ti sáyé wá. Ànábì ní tó kù tí ẹrú ẹni bẹ́ẹ̀ ò máa ṣe òun náà tó kó máa ṣe sàárà nítorí wọn kó máa ṣe sàárà fún wọn. Yóò sì máa kọ́ àlùfáà tó máa rán ká Al-Qur'ani. Yóò tún máa fi àwọn àlùfáà lọ́wọ́ ìpínlẹ̀ bá nífẹ̀ẹ́ mi dénú dọ́kàn orísun mi rèé ẹ bá mi ṣàdúrà fún. Tí ẹrú bá wá fi ìyá àti bàbá sílẹ̀ tí èèyàn bá fi ìyá àti bàbá sílẹ̀ tí ò kẹ́ wọn tí ò gẹ̀ wọn tí ò ṣàánú wọn tó wá ń jẹ wọn níyà tó bá ṣẹ̀ wọ́n tó bá kó wọn lẹ́nu tí ò bá má dé wọn ṣẹ tí ò má lù káwà ní ṣe fún ìyá àti bàbá tó ní wọ́n sí láyé mọ́ wéṣù lọ sí ni wọ́n mi ẹ̀ráyè ẹ̀rọ kò ṣe sàrà fún wọn. Irú ń bọ̀ wọn bí ẹni tó lọ owó Káàbà bí kó lọ owó Káàbà ni àbí ẹni tí ó rí Ọlọ́run dàrẹ́tìlẹ̀ tó gbọ́ lọ́run létí ó ṣe Ọlọ́run tó lòdì sófin Ọlọ́run ni. Abẹ́ ṣàdúrà á tọrọ ìgẹ̀ fún ẹ̀mí Alhaja Khadija Kubra. A ṣe sàárà ní ìpanupọ̀ gbogbo àlùfáà súnmọ́ yìí pé èèyàn bá ṣe sàárà tẹ́lẹ̀ bá ṣàdúrà fọ́ọ̀kù èèyàn ńlá ti ṣe sàárà kó sàárà jù ní ìsìnbá yìí. Bàbá aláti mú sí fífi dáwọ̀ máa lọ sọ́dọ̀ oníwọ̀nba sófí. Bàbá ajírẹ́bẹ̀ fún ìyàwó gẹ́gẹ́ bí àsìkò ti sọ bí a fẹ́ lò. Àwọn yóò láti ìwọ̀n lámọ̀lẹ́ ọkọ̀ ìwà òun. وصلى الله تعالى على حبيبنا نبينا سيدنا رسولنا محمد وعلى آله وصحبه وعلى الأنبياء والمرسلين وعلينا معهم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. Àwọn ọ̀rọ̀ tí mo bá sọ yìí òun lọ ìfìdáwọ̀ ọ̀gbálẹ̀ lórí. Wọ́n ní pé bí òkú bá kú wọ́n ní dáadáa rẹ̀ ká máa sọ. Kọ́dà ẹni tó mú àìdá rẹ̀ sọ̀rọ̀ sọ. Tó bá ti sọ ó ti kú sí. Dáadáa tí bàbá wa fi sílẹ̀ tá a wá fẹ́ fi ṣe ìfìdáwọ̀ lé lórí mo bá sọ yìí. Màmá wa Khadijatu Kubra Ọdẹ́tọ́lá wọ́n jẹ́ ọ̀kẹ́ gbòógì nínú jàmáà ní ní Buhari ní Mùsùn. Ìyàlẹ́nu tí mo fẹ́ sọ lórí ẹ̀ ní pé àwa máa ń ṣe mẹ́fìlà tààrà ìlànà lẹ́yìn ní gbogbo owó àwẹ̀ báwọn ọmọ kọ̀ọ̀lá ti ṣe oṣù méjìlá máa fi ṣe wà láàyè nígbà tí màmá ń bẹ ní Agége Mútọ̀rọ̀ wọ́n máa ń wáyé òun ẹ̀ láti máa ṣe mẹ́fìlà ní òun ni wọ́n sọjá wọ́n ti wà á wọ́n bá wa ṣe mẹ́fìlà yẹn.
ẹni jẹ́ òbí kan ọ̀rọ̀ ẹ̀sìn ni mò ń sọ nípa wọn fá. ìnísọ́gbọ́n tọ́lọ́pọ̀ ẹlẹ́ẹ̀kejì alhamdulillah ọdún tí mà bàbá wa yìí ṣéèkù àgbèlówáṣí pàṣẹ tí wọ́n lọ sí níkà màmá ọ̀dọ̀ mi ló gbé wá tó ti wá sí ìdúpẹ́ ìdúrà rèé o. ẹlẹ́ẹ̀kẹta láti ìgbà tí màmá wa ti kú òní Buhari gbogbo ibi tó ń wà yàtọ̀ sínú àwẹ̀ wà láàrin ọlọ́run mo máa ń ṣe sí i tó pọ̀. sọ pé yàtọ̀ sí kíkí wọ́n tó wá sẹ́ẹ̀dì owó sí mi ètò wa láàsì ní ìjọkẹ̀lá báwo di márùn ni mo gba wá sí èmi ni mo gba wá sí mi láti wá. màmá gbọ́ ọ̀pẹ́ni tí ń jẹ́ mọ̀ ọ̀hún fún mi òun máa ń dára rẹ̀ torí wọ́n ní Buhari ọsọ fún màmá pé abẹ́bẹ̀rẹ̀ wá sí kéwì ní ìgbọ̀ngàn wá sí. màmá sẹ́ǹdì owó sí mi níjọ kẹ̀lá wọ́n bẹ̀ tó wá rẹ́ wọn ní búrẹ́dì pé kí wọ́n ṣe búrẹ́dì kí wọ́n kó wá kó àwọn ọmọ tó bá jókòó wá sí. ṣé ẹgbẹ́ òtó ní kí àtijọ́ fún àlàájá mi Kàdíjátù Ọdẹ́tọ́lá fọ́nà bá rí bẹ́ẹ̀. síkìrì tí ń ṣe gbólóhùn fìdáhù 19 péré lábẹ́ ṣe. على سنة سنة وكل يوم متى في داوني ولله الحمد فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله يرحمك تجا لا إله عفو عنها لا إله إلا خديجة ارحمها يا الله اغفرها واغفر قبرها لا اله يغفر قبرها على حي لا اله على القيوم لا اله المتكبر لا المميت اغفر لها يا عفو عفو عنها لا اله الا الله. سورة القدر بسم الله الرحمن الرحيم إنها أنت من ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بكل من أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يكن صمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله ní ìpàdé bàbá agbábà tí kò dúdú bàbá mi ní láfi wọn pàdé ilé ìwòsàn bọ́ọ̀lù ẹ̀rọ ilé wà láì báwọn ẹni tó sọ̀rọ̀ nípa ìpàdé wọn lè kéwu rárá. òun tó mi ń pọ̀ lọ́jọ́ fún yíṣẹ́ náà ẹ̀rù mi ìrìn parọ́. kéwu nìyí ọlọ́mọdé àbánukọ yín lẹ́jọ́ bá lọ èyí tó ti wá lápọ̀lú kò ní pàtó. tó gbogbo ń darí ìjà àwòkótó òyìnkẹ́ kọ́ lọ́ọ́ bá. Ojo ìgbọ̀nkẹ́ kó lọ́ọ́ bá màmá rẹ̀. Ẹjẹ́ ní àmì. Ẹjẹ́ ní àmì. Àgbàlagbà lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ àgbàlagbà ó sì náà fẹ́ gbóhùn àgbàlagbà. Èyí tó ń ṣe fún wa yìí. Ọlọ́run sọ di òjò ìkẹ́ àti àánú fún ẹ̀mí Alhaja wa Khadijatul Kubra.
kó máa lọ bá wọn gbé nínú sàárè. Àmín. Ẹlẹ́kejì. Ànábì wa Muhammad. Alábìnrin tó kú yín bá ti kú bẹ́ẹ̀ bá lè ka ẹ̀pà àlùfáà kọba yín ká ẹ̀ka súrátù Yásìn fún òkú yín. Gbogbo àwọn àlùfáà náà panupọ̀ àfààfà tí nǹkan bá ń ṣe lókun. Kò sáfà tó takò ẹ̀bára tí ó takò náà fà kì í ṣàfàní. Kì í ṣàfàní torí pé ànábì ló sọ. À ń lọ síbi Yásìn. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀. Ànábì wa Muhammad. Ànábì lára pọ̀lé ìjọ tí jásíkọ́lọ́ fún ẹ̀ ló pọ̀lé táyé fi ń pọ̀lé ọlọ́run ló pè léèyàn táyé fi pè léèyàn tó bá ti yọ sáwùjọ yìí tó wà wà láàrin àwùjọ yìí ẹ má rò pé bí yín ni ara yín ẹ pọ́n gi ọlọ́run lé ẹ bomi sí gi ọlọ́run ẹgbẹ́ ọlọ́run tàbí tó gbé gbà òun bá o ẹ ṣàánú àwọn èèyàn ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣí fìmọ̀ láti lu Mushin. Akí bàbá Ṣéhù Jámíù àmì ọlọ́run. Akí bàbá Fúlàní àwọn àfà wáyé tí a fi gbogbo àlùfáà lápapọ̀. Wọ́n ní ẹ má bínú. Ẹlẹ́ẹ̀kejì. Akí Alhaji wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tàpọ́nlé dárúkọ. Èṣù gbà wọn lágbè ni láti ìlú Ìlọrin àwọn bàbá látàgbàgì táyé ìjọba ń gbọ́ táyé kọ́yìn lágbàgì àwọn náà lò olólùfẹ́ náà ni wọ́n ń pè ẹni bá ń tẹ̀lé ẹni èèyàn kì í gbàgbé ẹ ẹni tí ó bá ń gbọ́ àlẹ́ máa ń gbàgbé àfáà láàrin àfáà Muhammad ọmọ bàbá lágbàgì akíyé ọlọ́njẹ́ àríyípẹ́. Ẹlẹ́ẹ̀kejì akí Alhaji wa Musliuddin Àyìndé Akínsọ́yà wọ́n fi ẹnu Alhaji Abdulwasi Alabi Pasuma wọ́n fi kí ọmọ mi bí màmá ṣe máa ń pe olú ọmọ láti pìlẹ̀ nu tó bá wà fún ìjọ méjì kàṣẹléyà wọ́n ti gbé ẹran màmá dé wọ́n kú mọ̀ pé pàṣẹ náà ka ó ṣòro ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ sí màmá ẹ̀ wọ́n ti máa ń ṣe tipẹ́tipẹ́ nù àgbò méjì ni màmá ti kú o màmá ti kú. Akí Alhaji wa Suleiman Kudeleti ọmọ ọmọ làwọn náà. Akí Alhaji wa Mustapha Sego akí bàbá gbogbo wọn Zulu Authority tó wá ní kọ́ máa dárúkọ àáṣẹ èèyàn àwọn èèyàn pọ̀ èèyàn ní gbogbo yín kò ṣeré mẹ́ a fi ọlọ́run kí gbogbo yín lápapọ̀ pátápátá pàṣẹ ń fọlọ́run dúpẹ́ fún yín dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa lápẹ̀yìn arúgbó wa. Alhaji wa Suleiman Àdìó Àtàwẹ́wẹ́ Akilẹ̀ àwọn àti màláíkà lájọ́ ń tẹ́bí lálẹ́ àná egúngún lẹ tì rí màlúwẹ́ ń bọ̀ o ìrì ló ń ṣe òjò bọ̀ o à ń lọ síbi súrátù Yásìn ẹ má bínú gbogbo àná àjọ kan sọ́kọ̀ o bàbá ọmọ lè ọlá onígbó ka kó súrátù Yásìn fúnra gẹ́gẹ́ bí ìbọn kọ́lídìí wa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.